Awuzu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ nígbà tẹ́ bá wọ èèyàn point by two. Ṣàlàáfíà lẹ wà. Please continue to subscribe and God will continue to bless you. Mo ti sọ pé ọ̀rọ̀ ọkọ àti ìyàwó family affairs làwa ń teach níbí báyìí. Ibi tí agbá ti gbà sísọ kí Ọlọ́run ṣe àforíjì fún wa. That is what I want to say. You understand? And ẹ̀yin èèyàn ní láti máa wo program tán kẹ́ tó conclude. Màá dẹ̀ appreciate pé tẹ́ bá fún wa ní good comments. Ṣóyé yín àti likes instead of just bad comment. You understand? Kò dáa púpọ̀. Àwa sì ní àwa ń kọ́ yín ni. Àwa ni teacher yín tá à ń kọ́ yín. So ó yẹ kẹ́ mọ́ fún wa ní thumbs up ni kò ṣe àbí thumb up lẹ́pẹ́ anyone. Ṣóyé yín kò yẹ kẹ́ mọ́ fẹ́nu bà jẹ́. So ẹ jẹ́ ká ìwọ tó bá ti mọ̀ pé kò tẹ́ lọ́rùn wá sí ọ̀rọ̀ get out ọ̀rọ̀ bọ́ sí corner. So just of recent mo ní kí n share pẹ̀lú ẹ̀yin tèmi ni pé ọkùnrin kan ó wà lóní ìyàwó méjì ló ní. Ṣóyé yín ó ní ìyàwó méjì tí ó ní yìí. Ìkan òun ìyàwó òun ìkan mi ìfẹ́ hypocrite. Ẹ bá ti fẹ́ kí n fún yín ní good teaching. Ṣóyé yín listen ní bá ṣe ń teach là ń fi experience àwọn èèyàn bọ̀. Ṣóyé yín so èmi ò fẹ́ hypocrite. Ẹ bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ dáadáa. Ó ní ìyàwó nǹkan ó ní abẹ́rẹ́ fún òun sì ní ìyàwó alákọ̀ọ́kọ́. Èyí ẹlẹ́ẹ̀kejì abẹ́rẹ́ kò fún ó fẹ́ ó ṣe gbá ó ṣàwo. Bí alákọ̀ọ́kọ́ yẹn ó ní kò kí ń wet. Èyí tó wá sọ pé abẹ́rẹ́ fẹ́ yẹn ó ló mọ̀ ń wet pé ó ń try láti justify pé bóyá ìyẹn ẹlẹ́ẹ̀kejì yẹn bóyá ó ń ṣèrànù. So alákọ̀ọ́kọ́ tó ní kò yí ṣèrànù kò yẹ kíní kan ojú rẹ̀ mọ́lé. Àmọ́ èyí ẹlẹ́ẹ̀kejì yẹn bí ó ṣe di pé bóyá òun wẹ̀tì tí ó tètè pé bóyá ó ń fìbí ẹni pé ó níbì kan tó ti ń ṣèrànù. Ẹ dákun ẹ̀yin èèyàn ṣó rí bẹ́ẹ̀? Kò rí bẹ́ẹ̀. Ó mú wá ní kí wọ́n á share experience yín pẹ̀lú èèyàn kàbí méjì tó ń wò mí pé kò rí bẹ́ẹ̀. Mo wá sọ fún arákùnrin yẹn torí òun ló wá bá mi. Mo ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìyàwó rẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn tí ò bá jẹ́ if I'm not right 70% I am right 95%. Pé bó ṣe wà yẹn kò gbádùn ẹ mọ́. Inú rẹ̀ ò dùn sí ẹ mọ́. Gbogbo ìbálòpọ̀ tó ń bá a ṣe kò record anything sórí ẹ̀ because kò sí èèyàn tó ti dàgbà. Gbogbo àwọn tá à ń wí yìí ọmọ kékeré ni wọ́n. Èyí alákọ̀ọ́kọ́ yẹn she's about 37. Èyí ìkejì yẹn she's 32. So kì í ṣe pé àwọn tó yẹ pé bóyá wọ́n ti gbẹgbẹgbẹgbẹ tó yẹ pé kíní kankan ò ṣẹlẹ̀ mọ́. Mo ní ìbálòpọ̀ ìwọ ọkọ pẹ̀lú tiẹ̀ kò dùn mọ́ because inú rẹ̀ ò dùn pé ó tiẹ̀ fẹ́ ìyàwó mi. Kíní yẹn ti kíìlì ẹ̀. Ìkan tó kàn ṣe ni pé ṣe kan tó ṣe kò dìde. Míwà ìwọ tó yẹ wọ́n wá sọ wípé bó ṣe fílẹ̀ ló ṣe bá gbogbo ẹgbẹ́. Ó máa gbẹ because ìkan tó ń ṣe kò dùn mọ́ ni. Inú rẹ̀ ò dùn sí ẹ kò nífẹ̀ẹ́ rẹ mọ́ ni kò fi gbádùn ìbálòpọ̀ dípò pé ó máa wẹ̀tì. And mi lè sọ̀rọ̀ yẹn kí n dákẹ́ bẹ́ẹ̀ yẹn mo ní láti balance ẹ̀ up. Then mo wá ní ìyàwó ẹlẹ́ẹ̀kejì yẹn tó sọ wípé bóyá ó ti àbó ń yàlé níbì kan ni nítorí ẹ̀ ní gbogbo ẹ̀ tó bá ti fọ́ kàn ó máa ṣàtútù ó máa ń tètè wẹ̀tì. Mo wá sọ fún mo ní ìyẹn gan bí ipò jẹ́ ìyàwó pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ti dà sára pẹ̀lú inú dúndùn pẹ̀lú ìfẹ́ I'm sorry please I want just to clear my throat. Nítorí ìfẹ́ tó ní sí ẹ tó bá gbogbo ìbálòpọ̀ tó ń ṣe fún ó ń gbádùn ẹ̀
ó ń gbádùn ẹ̀ òun ló fi dàbí ẹni pé ó ń wẹ̀tì. Tí òun náà bá ti rí nǹkan kan tó bá lọ́kàn jẹ́ látara rẹ̀ òun náà á kóra ńlẹ̀. Nídìí èyí kan rọra sọ fún pé wòye oṣù tó ń bọ̀ o wàá fẹ́ ìyàwó mi, kó wá rí bóyá kíní bó sọ pé ó ṣe ń wẹ̀tì yẹn tó ti ń suspect ẹ̀ badly yẹn, kó wo bí ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ because ó ti máa affect gbogbo thinking ẹ̀, gbogbo body ẹ̀, inú dúdùn rẹ̀ àti pé ó ń gbádùn ìbálòpọ̀ ìwọ àti ẹ̀ níyàwó kékeré. Òun ló jẹ́ kó fi mọ̀ dàbí ẹni pé ó fi pé abẹ́ rẹ̀ ń rin, ń wet. Bí ọmọdé ti sọ fún yín gbà yẹn náà pé àwọn obìnrin míì àwọn nǹkan míì tí wọ́n ń lò lálòjù, tí wọ́n ń lò sódì, iṣẹ́ tí nǹkan yìí máa ń ṣe nìyẹn. So nǹkan tó máa ṣe ni pé obìnrin yẹn tó nídìí dialogue, kò sí nǹkan tí dialogue máa ṣe tó máa kàn lè pa yín lára. Ìyàwó mi, mò ń gbádùn ẹ, nǹkan tí wàá sọ fún ìyàwó kékeré nìyẹn. Mò ń gbádùn ẹ, bẹ́ẹ̀ kíní tó dàbí pé òun lò yẹn reduce ẹ̀, nǹkan tó ń ṣe lélẹ̀. Then ìyálé tó sọ wípé títí ẹ̀ kò tiẹ̀ kí ń tutù àtọ̀, nǹkan tí mo sọ fún ọkùnrin arákùnrin níjọ́ yẹn ni pé kó lọ bá obìnrin yẹn níyàwó rẹ̀ alákọ̀ọ́kọ́ yẹn pé kó fi ọkàn balẹ̀ because ó ní right láti gbádùn ọkọ rẹ̀ náà. Kó fi ọkàn balẹ̀ kí ó ṣe pé torí pé òun fẹ́ ìyàwó ẹlẹ́kejì òun wá ní pé òun fẹ́ràn rẹ̀ òun sì fẹ́ràn ìbálòpọ̀ rẹ̀. Kí ọkàn rẹ̀ balẹ̀, tí ọkàn rẹ̀ bá balẹ̀ tí ọkàn rẹ̀ balẹ̀ tí ìfẹ́ yẹn tó yí ọkọ yẹn kó make sure, mo sọ fún jọ yẹn mo ní kó make sure pé ìyàwó rẹ̀ yẹn nífẹ̀ẹ́ rẹ̀ padà pẹ̀lú gbólóhùn ẹnu, pẹ̀lú pé nǹkan tó ń ṣe déédéé láàrin àwọn méjèèjì. Ó finú tán ìyàwó yẹn, kó fi hàn ìyàwó pé òun sì fẹ́ràn rẹ̀ no matter what. Ó ní reason tó ń fi fẹ́ ìyàwó. Kí ọkàn rẹ̀ balẹ̀, kó make sure pé ìyàwó yẹn ó ń gbádùn ìbálòpọ̀ òun ọkọ rẹ̀ pẹ̀lú ẹ̀. Kó wá wò bí obìnrin yẹn náà bóyá òun náà mọ̀ tutù àbí kò ní mọ̀ tutù. Kó wá wò bí obìnrin bóyá òun náà máa wet àbí kò ní wet. Kó wá wò bí obìnrin yẹn náà máa ṣe bẹ́ẹ̀ àbí kò ní ṣe bẹ́ẹ̀. Obìnrin bá wà pẹ̀lú ọkọ tó nífẹ̀ẹ́, tó yẹ yín, tó ń gbádùn ìbálòpọ̀ rẹ̀, definitely ó máa wet náà. Tí obìnrin ò bá gbádùn ìbálòpọ̀ kò ní wet. Ẹ mọ̀ sọ pé obìnrin kan tight níbi kankan. Àwọn obìnrin kí wọ́n lè bá fún ọkùnrin ní assurance pé àwọn ọkùnrin yẹn ṣe àwọn ẹ̀ ń try ní àwọn obìnrin míì ṣe máa ń fake ẹ̀ pé àwọn ń gbádùn ìbálòpọ̀. Tí ó bá ti rí pé obìnrin tó bá ń fake tó ń kígbe tó ń kígbe ṣó yí ẹ tí kò dá mi, tí abẹ́ rẹ̀ ò dá mi, ó ń parọ́ ni. Tí obìnrin bá rí ìgbádùn ìbálòpọ̀ ọkọ rẹ̀ ṣó yé yín, ibi ìsàlẹ̀ ni wàá ti mọ̀. Níbi àyà, níbi àwọn nǹkan tó wà níwájú ṣoṣooṣo méjì ká má fẹnu pè ní òyìnbó, ó máa dìde ní gbogbo orí kíní yẹn, ní gbogbo àràdì kíní yẹn ó máa dìde ní gbogbo ìsàlẹ̀ bí òbò ó máa wú ni. Ìwọ gan as ọkùnrin wàá mọ̀ pé nǹkan kan bẹ̀ tó ó ti ń ṣẹlẹ̀. Kì í ṣe pé kóbìnrin kan mọ kígbe how lásán rárá. Tí obìnrin bá ń wẹ̀tì kì í ṣe pé kẹ́ mọ bínú. Nǹkan tẹ́ fi ṣe ni pé obìnrin yẹn ń gbádùn iṣẹ́ tẹ́ ń ṣe, obìnrin yẹn ń gbádùn ẹ̀ ni. Tó bá wá jẹ́ pé kíní ẹ̀ tí wọ́n á bọ́ sí SS, ẹ ti mọ̀ pé obìnrin yẹn ti lò nǹkan. Ẹ wà ní kí obìnrin yẹn kó reduce ọwọ́ nǹkan tó ń lò. Àwọn tó bá ti di pé obìnrin tó bá ti jẹ́ pé ó ti ń wá àsinmi, obìnrin tó ti jẹ́ pé ó ti fẹ́ close, tó ń lo nǹkan one or two things tó fi ń derive irú tútù abẹ́ tútù bẹ́ẹ̀ yẹn, kí ni ẹ máa ṣe? Ẹ need láti close ẹ̀ fún, ẹ need láti bànújẹ́, ẹ flow pẹ̀lú ẹ̀. Mo ti sọ nínú fídíò mi, ẹ flow pẹ̀lú ẹ̀ ṣó yé yín because owó ló ná tó fi dé level yẹn. Obìnrin tó bá ti di pé ó ti wọ age pé menopause tó dẹ̀ ti pé ó dẹ̀ ń ṣe orí ọ̀fẹ́ yẹn, ẹ filẹ̀, ẹ jẹ́ kó mọ bá eré àníyàn rẹ̀ lọ ṣó yé yín. So fídíò yìí ti ń pọ̀ ǹjẹ́ fẹ́ kó pọ̀. So wọ́n tó bá fẹ́ràn ara rẹ̀ nínú position tó sọ pé ìyàwó rẹ̀ ó tight
torí pé kò kí ń wẹ̀ o ò tí ì débẹ̀ fún ni inú rẹ̀ ò dùn sí ẹni o ò tí ì débẹ̀ fún àtọ́ o ò tí ì ṣeṣẹ́ rẹ̀ wọ́n tán bá ń kígbe wọ́n kàn ń kígbe lásán ni tán bá wọ́n kàn ń kígbe lásán tóbìnrin bá ń gbádùn rẹ̀ dáadáa ó máa reflect ní every part of her body kò kí n ṣe pé ariwo kan ni mísíkì ariwo kan ni gbígbádùn ariwo kan ni gbígbádùn so màá stop níbí báyìí. This is on Point by 2 using my words orders. Bye.